Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ wọn ni ọ̀rẹ́ Tadenikawo ìpè òṣùbù ìpè ẹ̀jẹ̀ dẹ̀ ń jáde nímú ẹ̀ ìpè bí wọ́n ṣe rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital nìyẹn wọ́n ní bàbá Erin ńlá bí wọ́n ṣe gbọ́ wọ́n ní wọ́n panic wọ́n ní wọ́n sáré lọ sí hospital ibi tí wọ́n gbé Tadenikawo lọ wọ́n ní nǹkan tí Tadenikawo sọ ni pé èèyàn kan ló tì òun àmọ́ bí gbogbo incident ṣe ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ò fi ọ̀rọ̀ Tadenikawo ṣeré wọ́n ní bàbá Erin ńlá ní pé àwọn ò ní ever lájọ àwọn sílẹ̀ kí tàlọ́bù kò wọ́n nítorí gbogbo nǹkan tí Queen Naomi ti go through kì í ṣe nǹkan kékeré wípé àwọn dẹ̀ mọ̀ wípé Queen Naomi deserve more and more wọ́n ní ìtorí ẹ̀ ni bàbá wa ni wọ́n ṣe ń try gbogbo best possible best wọn láti má jẹ́ kí inú bí Queen Naomi àbí láti má jẹ́ kí ọ̀rọ̀ Tadenikawo kó rí bí àwọn ọ̀tá ṣe fẹ́ kó rí torí wọ́n ní ìyá onífá ti wọ́n kábíyèsí lórí àlá torí wọ́n ní Queen Naomi gan lálàá wọ́n ní ìyá onífá náà dẹ̀ ti wọ́n wọn lórí àlá pé kí kábíyèsí kíyèsára so wọ́n ní kábíyèsí sọ wípé anybody tó bá máa hurt Tadenikawo ó máa pay dearly wọ́n ní àwọn promise àwọn èèyàn burúkú yìí bẹ́ẹ̀ wípé torí àwọn ò fi ọ̀rọ̀ Tadenikawo ṣeré àwọn ò dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré wípé ẹnikẹ́ni tó bá máa dojú ìjà kọ Tadenikawo àwọn náà kọ́kọ́ máa dojú ìjà kọ o wípé àwọn ò dẹ̀ ní dákẹ́ rárá lórí ọ̀rọ̀ yẹn èyí náà mọ̀ wípé àtìgbà tí àǹtí wáyé tó ti ń gbógun double prince àtìgbà yẹn ni gbogbo ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ torí wọ́n ní bó ṣe ń sọ ní pé ọmọ òun ó ní láti jẹ́ part of that ritual èyí tí ó yẹ kí kábíyèsí ṣe fún first son wọn àrólé wọn ó ní ọmọ ó ní láti jẹ́ part of that ritual ipe so ipe kí ló dé tó jẹ́ pé Tadenikawo nìkan ló máa ṣe ritual yìí torí wọ́n sọ wípé ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ritual yìí ipe Ọlọ́run máa ń bless wọn ni ipe Ọlọ́run máa ń gbé wọn ga ipe so kò dẹ̀ ń ṣe pé ọmọ kan ló yẹ kó ṣe tó bá ṣáà ti jẹ́ ọkùnrin ipe ó yẹ kí ọmọ tó náà lè nípa nínú ẹ̀ wọ́n ní kábíyèsí ní àwọn ò ní lajú àwọn sílẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ ogun nínú palace àwọn tí àwọn bá ti gbà wípé kí ìkan nínú àwọn ọmọ wọn ṣe ìgbà yẹn ni bìlísì ti wọlé ìgbà yẹn ni wàhálà ti wọlé wọ́n ní bàbá Erin ńlá ní láyéláyé àwọn ò ní jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ wọ́n ní sọ àtìgbà tí ọ̀rọ̀ pé double prince tó ti bẹ̀rẹ̀ ó ní oríṣiríṣi nǹkan ló ti ń ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ ń ríran lóríṣiríṣi sí kábíyèsí nípa Tadenikawo ṣùgbọ́n wọ́n ní bàbá wa fohùn sílẹ̀ o wípé ẹnikẹ́ni tó bá fẹ́ kọjú ìjà sí ọmọ àwọn ló máa kọjú ìjà sí nítorí àwọn ò fi ọ̀rọ̀ ọmọ àwọn ṣeré nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá Erin ńlá sọ nìyẹn wípé torí enough is enough so bí a ṣe gbọ́ nìyẹn tán ni wọ́n rush Tadenikawo lọ sí hospital wọ́n ní imú ẹ̀ ń ṣẹ̀jẹ̀ wọ́n ní inú ilé ló wà nígbà tó ní èèyàn kan tì òun àmọ́ ẹni tó tì ṣùgbọ́n ọmọ nǹkan tọ́mọ rí ló sọ ó ní I was pushed bó ṣe sọ nìyẹn pé they push me somebody push me wọ́n ní nǹkan tó ń sọ nìyẹn lóòótọ́ àsìńbẹ̀ nǹkan tá a gbọ́ la wá torchlight sí ṣùgbọ́n wọ́n ní kábíyèsí dìde wọ́n dẹ̀ lọ wo ọmọ wọn I think he's feeling better now Ọlọ́run á wà pẹ̀lú Tadenikawo kò sí nǹkan tó máa ṣe Tadenikawo tó rán ní àyà Queen Naomi já gan wọ́n láyà wọn já Ọlọ́run á bá wa gbọ́wọ́ lé ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dojú ìjà kọ Tadenikawo ó máa dojú ìjà kárí ẹ̀yìn nítorí àwọn ogun ọ̀run
wọ́n ti yí ọmọ náà ká. Kò sí nǹkan tó máa ṣe ní agbára Ọlọ́run. Ọlọ́run á wà pẹ̀lú Tadenikawo. Ọlọ́run á jẹ́ kí ó máa dàgbà nínú ìmọ̀ Ọlọ́run ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, bá ṣe gbọ́ nìyẹn, kò jẹ́ bó ṣe jẹ́. Tá bá tún gbọ́ update lórí a máa mú wá fún yín. A dúpẹ́ lórí channel yìí fún gbogbo ẹ̀yin old subscribers àti ẹ̀yin new subscribers. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń comment, gbogbo ẹ̀ la rí o. A fi ojú pa ẹnikẹ́ni rẹ́. A nífẹ̀ẹ́ yín gan-an ni. Ọlọ́run á dẹ̀ nífẹ̀ẹ́ yín náà bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ channel wa. Ọdún ń lọ sópin wẹ́rẹ́wẹ́rẹ́, kò ní dìwà mẹ́rù lọ o. Èmi àti yín ní agbára Ọlọ́run lájọ máa ṣe ọdún 2025 yìí tó ń wọlé bọ̀ yìí. A máa rí láyé, ó máa bá wa láyé, ó máa bá wa láyọ̀ àti àlàáfíà. Ẹ̀yin èèyàn lé bí a ṣe máa ń sọ allegedly ní gbogbo nǹkan tí mo sọ yìí. Àbá kábíyèsí gbénu palace kọ́ tá a gbọ́ làwa torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. A máa ń sọ Yorùbá lórí channel yìí, Máṣọ́lá lórúkọ mi. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, tẹ notification bell yín. Tá bá ti post ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Máṣọ́lá Gist TV. Love you all.